Orúkọ mi ni Adéjùmọ̀kẹ́ Fáṣínà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayẹyẹ ogún ọdún tí bàbá wa Àkámọ́ ṣe lórí ìtẹ́. Ẹ̀mí wọn ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Ìgbà ọdún kan ni o. A tún dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí wọ́n ṣe fún wa. Wọ́n fún wa ní jígí ọ̀fẹ́ àti àwọn oúnjẹ tí wọ́n fún wa. Àyẹ̀wò bó ṣe ṣe ẹ̀jẹ̀. Ẹ̀mí wọn ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Iná ò ní tán owó wọn o. Ìgbà ọdún kan ni. Àmín. Orúkọ mi ni Baálẹ̀ Isiaq Àyànwálé, Baálẹ̀ Gbẹ̀san Kólé, under kábíyèsí aláyélúwà Ọba Abdul Fatai Akorede Akamo, kábíyèsí o. A dúpẹ́ pọ̀ lọ́wọ́ fún àǹfààní tí wọ́n ṣe fún àwọn èèyàn ní ìlú èyí. Tó yẹ pé ní tọkùnrin tọmọdé tàgbà ló ń dùn. So irú ìrọ̀wọ́ báyìí ó lójú àwọn tó máa ń ṣe fún yàn. So gbogbo ọmọdé àtọkùnrin tó ń jẹ àǹfààní yìí sí wọn máa ṣọpẹ́ fún kábíyèsí ni. Tó Ọlọ́run kó máa dà wọn padà sẹ́yìn. Ẹ tó ní kí ojúyàn má fọ́ káàárẹ̀ má ṣe wọ́n. Ọjọ́ máyíká lójú táwọn náà ò ní fọ́ àárẹ̀ ò dẹ̀ ní ṣe àwọn náà. Mo wá fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ wọn kí wọ́n kú ọdún kí wọ́n aṣọ̀pọ̀ ọdún láyé. 20 years tán ṣe wọn ní fẹ́lẹ́sì àṣemọ́ wọn ọ̀dẹ̀ ní ṣe ìkú nú àárẹ̀. Pẹ̀lú àṣẹ rẹ̀ mi wọ́n á gùn táyà tọmọ. Gbogbo tó bá ti nífẹ̀ẹ́ wọn aburúkú ní ṣe wọn. Àtẹ tó nífẹ̀ẹ́ kọ́lọ̀ sábà àṣàánú kábíyèsí wa kọ́ ṣọ̀pọ̀ ọdún láyé. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kórí fún wọn. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. A dúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn kọ́lọ̀ jẹ́ kán gùn lẹ́mìí àti àlàáfíà ara o. Ẹ ṣé. Appreciate it very well because privilege tó ń ṣàánú fúnlé ní gbogbo ibi tó ń bá dé bá a máa ráàánú Ọlọ́run gbà. Orúkọ mi ni Awúsànyà Tèmítọ́pẹ́. Gbogbo nǹkan tó bá dáwọ́lé báyìí ó máa yọrí sí rere fún wọn ní lágbọ́rọ̀ lọ. Really appreciate for the glasses. Gíláàsì yẹn mo wọ̀ sójú yìí mo really appreciate wọn. Ọwọ́ wọn á máa ròkè lórúkọ Jésù. Àmín. Orúkọ tèmi ni Semiu Bello láti ìlú Abẹ́òkúta. Mo wá sí ọ̀dọ̀ bàbá wa kábíyèsí wa Àkámọ́ tó ń ṣe 20 years. Ìgbà ọdún kan ni kó jẹ́ fún wọn o. Kọ́ má fi eléyìí kọ́ má fi ṣe àṣemọ́. Kí ìlú Ìtorí máa rójú, kí ìlú Ìtorí máa ráyè. Káboyún ilé bí wẹ́rẹ́ o, kágàn kan tọwọ́ àlàbòsùn. Ká má rí wàhálà ń lu yìí o, ká má rògùn lu yìí, kí nira má wọ̀ lu yìí o. Kábíyèsí o, ẹ ṣé o bàbá, ẹ ṣé àdúpẹ́ o. Orúkọ mi ni Semiu Bello láti ìlú Abẹ́òkúta. A dúpẹ́ lọ́wọ́ wọn pé mo dúpẹ́ lọ́wọ́ wọn lórí oúnjẹ ìrẹsì tán fún mi. A tún wá gbà mí lẹ́ẹ̀mí lágbára Ọlọ́run pẹ̀lú àlàáfíà ara la máa fi gbà. Àní dààmú àní rí wàhálà o. Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ ṣé púpọ̀. Ìlú Ìtorí a máa rójú, a máa ráyè o. Thank you, sir. Ní máa sọ ní sí Omíyalé Monsurat Omíyalé àwa dúpẹ́ lọ́wọ́ Àkámọ́ wọ́n fún wa ní gíláàsì wọ́n fún wa ní ráìsì wọ́n fún wa lé wọ́n ní kán bá tún yẹ̀jẹ̀ wò wà ní wàtí o. Àkámọ́ Akorede ó ṣe 20 years bá ṣe àìmọye ọdún ó wà nífẹ̀ẹ́ lè dágbére fáyé o ó ṣe ìbámu bá má ṣe kò ní ṣẹlẹ̀ sí ẹ o. Àkámọ́ Akorede wàá máa lọ rí wàá máa bọ̀ rí o bó bá ń tráfù wàá máa lọ rí wàá máa bọ̀ rí o ò ní ṣìrìn o ayé ò ní mú ẹ o pàkúté ayé. Orúkọ mi ni Alhaji Ọláwálé Bánkọ́lé Dágunjà ìlú Ìtorí Ẹ̀gbá. Lónìí yìí àwọn ohun tí ẹ rí tẹ̀ ń ṣe tá à ń ṣe òun ní ìpele kẹta nínú program tá a ní fún 20 year coronation anniversary kábíyèsí. Òní yìí ohun tá à ń ṣe òun ní pé àwọn àgbàlagbà ọmọdé ọkùnrin obìnrin tó jẹ́ pé wọ́n ní àrùn ojú tàbí àìlera ara òun ni a ní kí wọ́n wá jẹ àǹfààní ìlera ọ̀fẹ́ lónìí. Bẹ́ẹ̀ bá ṣe rí ẹ rí pé ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń bá àyẹ̀wò ojú àti ìlera ara wọn lọ tí wọ́n dẹ̀ ń gba glass tó fi ń ríran tàbí tó ń fún wọn ní oògùn kan tàbí òkèjì. Lónìí yìí tí a bá ti ṣe eléyìí tán a ó lọ sí mọ́ṣáláṣí ibẹ̀ la ti máa kí jímọ̀ lénìí pẹ̀lú kábíyèsí wa. Ní mọ́ṣáláṣí lónìí náà kábíyèsí pẹ̀lú àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba wọn àti
àwọn tó yẹ pé wọ́n wá jẹ́ committee 20th anniversary yìí wọn yóò jókòó wọ́n sì pe ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n á ṣàdúrà fún ìlú ní ti ìlànà mùsùlùmí. Àwọn àáfàá wa náà lẹ́sìrì tí wọ́n ti ń dé yẹn ọlọ́run ọba láǹjú lọ á ran kábíyèsí wa lọ́wọ́ èyí tó kù tó ṣe àwọn ìpele tó kù tí a láǹfààní láti sọ báyìí torí ìpele tèmi ìpele kẹta ni àwa ń gbà ládùúrà wípé ọlọ́run ọba láàánú jùlọ tó dá kábíyèsí wa á bù wọ́n láṣìírí gbogbo ohun tó náà fẹ́ ṣe fún ìlú Ìtòrí ọlọ́run ayẹ kan ló ṣe ìtàn tí ń ṣe yìí tínú wa ń dùn ọlọ́run ọba láàánú jùlọ à ń wò wọ́n à ń rẹ́rìn àníírí wọn ká sunkún ọlọ́run ajẹ́ kan pẹ́ lórí ìtẹ́ bàbá wọn ọlọ́run ọba láàánú jùlọ á ràn wọ́n lọ́wọ́ kábíyèsí wa wọ́n ṣe ń ṣe 20 ọdún yìí wọ́n á ṣe 30 ọdún wọ́n á ṣe 40 wọ́n á ṣe 50 wọ́n á ṣe 60 wọ́n á ṣe 100 wọ́n á ṣe 120 wọ́n á ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run bá gbàdúrà wọn ẹ ṣé gan ni o. Orúkọ mi ni Ayọ̀kúnlé Aríṣelóyè láti ìlú Ìtòrí. A wá fún high medical care ìyẹn outreach tán ṣe ní town hall olú Ìtòrí. A dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa olú Ìtòrí Agbódèrè wa olóńlá fún prógráàmù yìí fún ìwòsàn àrùn ojú. A dúpẹ́ lọ́wọ́ gan. Ẹ̀mí wọn tó ṣe 20 ọdún lórí ìtẹ́ bàbá wọn ó máa ṣe 40 ọdún á ṣe 70 ọdún á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá ńlá àti àlàáfíà. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti jàǹfààní gíláàsì ojú wọ́n dẹ̀ ti fún wọn ní oògùn oríṣiríṣi wọ́n ti fún àwọn èèyàn wa àwọn arúgbó àti ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ní àrùn ojú. Ọlọ́run bá máa tan ìmọ́lẹ̀ sí ìrìn àjò kábíyèsí wa ojú gbogbo wa ò ní fọ́ àní fọ́ lójú ẹ ṣé.
Because some people are going to see that I didn't want you
Phone number 070 61 44 98 74. Thank you.